Aláròyé máa wí o. Kò dájú wípé Àtíkù lè jẹ ààrẹ orílẹ̀-èdè yìí. Bùálà. Ọ̀kan pàtàkì lára àwọn ọmọọṣẹ́ ààrẹ Tinubu tó ń ṣiṣẹ́ nílé iṣẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí, ọ̀gbẹ́ni Daniel Bùálà, tí bẹnu àtẹ́lu òǹdíje dupò ààrẹ orílẹ̀-èdè yìí lọ́dún 2023, Alhaji Atiku Abubakar, ó ní kò dájú pé ó lè di ààrẹ orílẹ̀-èdè yìí nígbèsí ayé rẹ̀ pẹ̀lú pé ó ń díje dupò náà nígbà gbogbo. Daniel Bùálà, tó ti fìgbà kan jẹ́ ọmọọṣẹ́ Alhaji Atiku Abubakar kó tó lọ darapọ̀ mọ́ iléeṣẹ́ ààrẹ, iná ló sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lásìkò ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe pẹ̀lú iléeṣẹ́ tẹlifíṣọ̀n Channels l'Abuja lọ́jọ́ Ajé Monday ọjọ́ 7 oṣù keje ọdún yìí. Ó ní gbogbo ọ̀nà tí Atiku Abubakar mọ̀ pátá ló ti gbà báyìí, ṣùgbọ́n tí ipò pàtàkì náà kò bọ́ sí i lọ́wọ́. Daniel Bùálà sọ wípé bí wọ́n bá ní kí n sọ̀rọ̀ nípa ọ̀gá mi ìgbà kan, ìyẹn Alhaji Atiku Abubakar, màá sọ wípé bóyá Ọlọ́run ọba ni kò kọ ipò ààrẹ orílẹ̀-èdè yìí mọ́. Ó gbìyànjú láti jẹ ààrẹ Nàìjíríà ṣùgbọ́n kò bọ́ sí fún gbogbo akitiyan rẹ̀ àti ọ̀nà tó mọ̀ ló gbà pátá láti dépò àṣẹ orílẹ̀-èdè yìí, ṣùgbọ́n kò bọ́ sí fún àkókò ìbò gbogbogbò tọdún 2023 ló yẹ kó wọlé sípò pàtàkì náà, ṣùgbọ́n orí rẹ̀ kò gbà á, ó lulẹ̀ ni. Mi ò rò pé ó lè ní irú àǹfààní ńlá tó ní lásìkò ìbò gbogbogbò ìyẹn tọdún 2023 náà mọ́ nígbèsí ayé rẹ̀. Fún ìdí èyí, máa sọ wípé kò wù Ọlọ́run ọba pé kí Àtíkù jẹ ààrẹ orílẹ̀-èdè yìí, bẹ́ẹ̀ ni ọkùnrin yìí sọ.